Ẹ̀yin èèyàn ṣe é rántí àwọn ọmọ yìí, àwọn ọmọ iléèwé secondary school tí wọ́n ń fagbó mutí tí wọ́n sì fẹ̀sùn kan iléèwé exec college tí ń bẹ lẹ́kọ̀ọ́ ìyẹn lẹ́jìgbò páwọn ọmọ wọn ni tí fídíò yẹn tó káàkiri lánàá. Ìjọba Èkó wọ́n ti dìde finally sórí ọ̀rọ̀. Ẹ̀yin èèyàn ó lágbára kọ́lọ́ ń ṣàánú àwọn òbí. Ìyẹn nìkan tó kọ́ àwọn kan tí wọ́n lọ Mẹ́kà wọ́n lọ ṣe lẹ́sà Mẹ́kà àbí lẹ́sà àjì umura tí wọ́n fẹ̀sùn kàn wípé wọ́n gbé egbòogi olóró orílẹ̀-èdè Saudi Arabia wọ́n fi mẹ́rin lẹ̀ o, ṣùgbọ́n kí ló ṣẹlẹ̀ àwọn òwò ni wọ́n fi lẹ̀ bó lọ̀rọ̀ ṣe jẹ́ gangan. Ẹ̀yin èèyàn ẹ jẹ́ kí n ṣàlàyé ẹ̀ fún yín. Ìkànnì Araba náà rèé gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí mo wá pé lórí ìkànnì yìí gbogbo nǹkan tó bá ń ṣẹlẹ̀ káàkiri àwùjọ wa òun làwa ń gbìyànjú láti mọ fẹ́yìn èèyàn wa lọ́pdate. Now ẹ̀yin èèyàn lórí fídíò kan èyí tó jẹ́ pé ó gba gbogbo ògbóró kan lánàá òde yìí níbi tí a ti ráwọn àwọn ọmọ ọ̀dọ́kùnrin kéékèèké tọ́jọ́ wọn ò tí ì lé ju bíi ọmọ ọdún 12 mẹ́rin sí mẹ́rìndínlógún lọ tí wọ́n ń fa igbó. Bẹ́ẹ̀ bá rí àwọn ọmọ yẹn bí wọ́n ṣe wé igbó ẹ̀rù Ọlọ́run ó bà yín. Bí wọ́n sì ṣe ń fagbó yìí òun náà ni wọ́n mu ọtí. Ṣùgbọ́n ìjọba ìpínlẹ̀ Èkó ti wá gbègbésẹ̀. Ẹ rí i pé nígbà tá a ṣe fídíò yẹn lánàá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn á máa bá a táàgì gómìnà ìpínlẹ̀ Èkó. Fọ́nrán yìí gbọ́dọ̀ dọ́dọ̀ gómìnà ìpínlẹ̀ Èkó. Fọ́nrán ti dọ́dọ̀ wọn. Ẹni tó jẹ́ kọmíṣánná fún ètò ẹ̀kọ́ nípínlẹ̀ Èkó wọ́n ti dìde wọ́n sì ti gbé kọmitì dìde wípé kí wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí o. Torí iléèwé tí wọ́n fẹ̀sùn kàn wípé àwọn ọmọ iléèwé wọn ní mutí mugbó yìí ó ní wọ́n pè ní exec college. Wọ́n ní number 15 ní Ansarudeen Street off Egbe Road Lejigbo ibẹ̀ ni wọ́n ní iléèwé ọ̀hún wà. Wọ́n sì fẹ̀sùn kàn wọ́n ni wọ́n ì tí ì fi ìdí ẹ̀sùn ọ̀hún wọ́n ì tí ì fi múlẹ̀. Ṣùgbọ́n ìjọba ìpínlẹ̀ Èkó wọ́n ti wá gbé àwọn ìgbìmọ̀ kan wọ́n ti gbé dìde o. Àwọn ìgbìmọ̀ ọ̀hún àwọn ni wọ́n ní kí wọ́n lọ ṣiṣẹ́ ìwádìí pátápátá lórí bó ṣe di pé àwọn ọmọ secondary school di amúgbó. Àní tẹ́ bá rí bí àwọn ọmọ ẹ̀ bí wọ́n ṣe wéwó bí wọ́n ṣe ń tú èéfín ẹ̀rù Ọlọ́run ó bà yín. Ẹ mọ̀ pé àwọn ọmọ eléyìí wọ́n ṣẹ̀ṣẹ̀ mọ́ fagbó wọ́n ti ń fagbó ti pẹ́. Ẹ̀yin òbí tí ẹ̀ ń kó ọmọ sí boarding house Ọlọ́run gbọ́ kíní ìléwu gan o ó léwu o. Now ìjọba wa tẹ̀síwájú pé àwọn ìgbìmọ̀ tí wọ́n wà ní Office of the Education Quality Assurance wípé àwọn ni àwọn gbé iṣẹ́ yìí lé lọ́wọ́ pé kí wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí kí wọ́n tọpinpin iléèwé wo gan ṣé tòótọ́ ni àwọn ọmọ yìí wà ní hostel ṣénú hostel ni wọ́n ti ń fagbó mutí. Kí wá làwọn ẹni tí wọ́n jí àwọn aláṣẹ iléèwé kí ni wọ́n wò tó fi rí báyìí pé gbogbo ìwádìí yẹn ó ní àwọn ìgbìmọ̀ tí wọ́n gbé iṣẹ́ yìí lé lọ́wọ́ ni wọ́n ó ṣe òfin tó tó ẹ̀ tó sì jẹ́ wípé ní kò pẹ́ wọ́n ó gbé ohun tó bá jẹ́ àbájáde ìwádìí wọn wọ́n ó gbé jáde. Kódà ìjọba wa tẹ̀síwájú náà rọ wọ́n ní nípínlẹ̀ Èkó kò sáyè rádaràda kì bá jẹ́ iléèwé aládàáni ìyẹn private tàbí tìjọba àwọn ò ní fààyè gba rádaràda pé káwọn ọmọ kan kí àwọn tí wọ́n jẹ́ àwọn olùdarí iléèwé kí wọ́n má bójútó àwọn ọmọ tí wọ́n kó sí àkàtà wọn pé kò sí ní tó jọ. Ìjọba Èkó ti yarí o wọ́n sì ti gbé ìgbésẹ̀ tó lágbára lórí ọ̀rọ̀ àwọn ọmọ secondary school onígbó. Ẹ̀rí báyìí ti di nǹkan kọ́mọ secondary school kó sì láyà kó mọ̀ ń wégbó. Ẹ̀rí tí àwọn ọmọ ẹ̀ ṣe ń fagbó yìí tí wọ́n mu ọtí inú wọn wá ń dùn àwọn rò pé àwọn tí ń ṣe bíi guy nìyẹn. Ẹ̀yin òbí ẹ jẹ́ tètè pakítí mọ́ra kẹ́ ẹ bójútó àwọn ọmọ yín. Ẹ wò ó lágbára o. Ẹ̀yin èèyàn lórí ọ̀rọ̀ oní ti Saudi Arabia àwọn tí wọ́n lọ ṣe umura tí wọ́n kó ní Saudi wọ́n kó wọn o kí sì náà fi kó wọn. Wọ́n ní wọ́n gbé egbòogi olóró. Àwọn ẹni tí ìjọba orílẹ̀-èdè Saudi Arabia tí wọ́n múlẹ̀ tí wọ́n fẹ̀sùn kàn wípé wọ́n gbé egbòogi olóró ibẹ̀ láti rí Mrs Mariam Abdullahi ìkan lára wọn nù. Bákan náà arábìnrin Mrs Badija Abdullahi ìyẹn náà ń bẹ lára wọn àti arákùnrin kan tí wọ́n pè ní Mr Abdulhamid Sadiq. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n dá dúró sórílẹ̀-èdè Saudi Arabia. Kódà ọ̀sẹ̀ 4 rèé tí wọ́n ní wọ́n ti wà ní àhámọ́ nìyẹn lórílẹ̀-èdè Saudi látàrí wípé wọ́n fẹ̀sùn kàn wọ́n wípé wọ́n lẹ́bọ lẹ́rù wọ́n gbé egbògi olóró lọ sórílẹ̀-èdè Saudi Arabia. Ṣùgbọ́n lónìí lẹ́ni tó wá jẹ́ ọ̀gá àgbà pátápátá tó ń rí sí ọ̀rọ̀
gbígbé egbòogi olóró, àwọn ẹ̀ka tíjọba gbé kalẹ̀ kí wọ́n máa tako àwọn tí ń gbé egbòogi olóró, ìyẹn NDLEA ẹni tó jẹ́ chairman wọn, ìyẹn retired brigadier general Bubamawa, òun ló wá sọ̀rọ̀. Wọ́n ní iṣẹ́ takuntakun làwọn mọ̀ ṣe pẹ̀lú àtìlẹ́yìn ìjọba orílẹ̀-èdè Nàìjíríà, pàápàá jùlọ ààrẹ Tinubu. Wọ́n ní n tó ṣẹlẹ̀ gangan rèé o. Wọ́n ní sẹ́ra àwọn tó lọ Saudi, wọ́n ní kì í ṣàwọn gangan ni wọ́n gbé egbòogi olóró, wípé àwọn kan ni wọ́n lo ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí o, ni wọ́n lọ kọ orúkọ àwọn arìnrìn àjò yìí sára páṣù egbòogi olóró èyí tí wọ́n gbé. Ńgbà tí wọ́n wá rí orúkọ wọn lára wọn náà wò pé àwọn tó lórúkọ yìí wọ́n ń bẹ nínú aeroplane yìí, Ethiopia Airlines ni wọ́n wọ̀, wípé bí wọ́n ṣe rá wọn kónú wípé ẹ̀yin ti gbégbòogi olóró, ẹ wọ ga o, ẹ sì ti mọ̀ ẹ́ ń bá gbégbòogi olóró tí wọ́n bá ti mú ní Saudi ọ̀run làálàá. Ṣùgbọ́n bàbá Márúwá, ìyẹn Bùbá Márúwá, ó wá ṣàlàyé síwájú sí o. Wọ́n ní ìgbà táwọn gbọ́rọ̀ ọ̀hún wípé ó ju àwọn lójú pé báwọn ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí nìyẹn, wípé kíní ó lọ́wọ́ nú. Wọ́n ní ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ̀yìn wọ́n padà wá discover wípé àwọn syndicate tó jẹ́ pé àwọn elégbòogi ló jẹ́ pé nǹkan fi ń ṣiṣẹ́ ṣe, àwọn ni wọ́n gbé egbòogi olóró yẹn, wọ́n kàn kọ orúkọ àwọn èèyàn tí wọ́n ti mọ̀ pé ó fẹ́ wà nù airline yẹn, wọ́n kàn kọ ni. Wọ́n kódà wọ́n ní pẹ̀lú àjọṣepọ̀ àwọn èèyàn kan tí wọ́n ń ṣiṣẹ́ nínú ọkọ̀ ojú òfurufú ọ̀hún ni wọ́n fi rí sí ọ̀hún ṣe. Ta wá lẹni tí wọ́n mú, tí àwọn àjọ NDLEA Nàìjíríà tí wọ́n ti mú báyìí? Kódà àwọn 4 ni wọ́n ti mú pé wọ́n ó sì ṣáàjì wọn sí ilé ẹjọ́ pé gbọ́dọ̀ èyí gbọ́dọ̀ kọ̀míìtì irú nǹkan báyìí kó mọ̀ fi ojú balẹ̀ ẹjọ́. ẹ jẹ́ máa dákọ̀ wọn fún yín lẹ́yọ kọ̀ọ̀kan. Àwọn àjọ NDLEA wọ́n wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ wọn. Wọ́n lẹ́nu tó jẹ́ olórí gangan nínú àwọn ikọ̀ tó wọ́n ń gbé gbòógì olóró yìí, tó jẹ́ pòun gangan ló jẹ́ ẹni tó ṣagbátẹrù egbòogi olóró yìí. Wọ́n ní orúkọ àmọ́ jẹ́ Muhammed Ali Abubakar. Wọ́n ní ọmọ ọdún 65, ìyẹn 55 years ni ọwọ́ ti tẹ̀. Wọ́n ní ń bẹ lágọ̀ọ́ ọlọ́pàá báyìí pẹ̀lú àwọn èèyàn 4 míì. Wọ́n ní kan náà tún mẹ́tí ń jẹ́ Bello Karama. Wọ́n ní ara wọn ni wọ́n ti mú òun náà pẹ̀lú òṣìṣẹ́ ilé ọkọ̀ ojú òfurufú tá à ń sọ yìí, ìyẹn Ethiopia Airlines. Wọ́n lórúkọ kan ń jẹ́ Celestina Yayok. Wọ́n ní ń bẹ lára wọn, ọwọ́ ti tẹ̀ wò náà. Bákan náà Abdulbasit Sagagi, wọ́n ní ìyẹn náà ń bẹ lára wọn, àti Jazululi Kabir. ọlọ́mọ̀sánú wa o, àwọn àbùrù yìí náà ni ọwọ́ sáà ti tẹ àwọn èèyàn tí à ń sọ yìí. Wọ́n ní ilé ẹjọ́ ni wọ́n ń gbé wọn lọ. Wọ́n ní wọ́n ń gbé wọn lọ ilé ẹjọ́. Ẹni tó wá jẹ́ Bùbá Márúwá, ẹni tó jẹ́ ọ̀gá àjọ fún àwọn àjọ NDLEA, ó ní àwọn dúpẹ́ lọ́wọ́ ààrẹ Tinubu o. Bákan náà ẹni tó jẹ́ agbẹjọ́rò àti mínísítà ètò ìdájọ́ Nàìjíríà, bàbá Fágbèmí, wọ́n ní gbogbo wọn ni wọ́n dìde pé lẹ́yìn ọ̀rẹ̀yìn ìdìde wọn ó padà ṣèso. Ẹ̀yà mọ̀ kí àwọn èèyàn yẹn Ọlọ́run yọ wọ́n, bá lọ gé orí wọn dànù Saudi Arabia ni, ṣùgbọ́n orí ti ṣe kíni, orí ti kó wọn yọ.